àwọn ògbólógbòó ìtàkùn márùn-ún tó ń bá Yorùbá Nation fínra. Ẹ jẹ́ kí n sọ báyìí, àwọn ògbólógbòó ìtàkùn márùn-ún tó dìde ogun sí ìjàǹgbara orílẹ̀-èdè Yorùbá. Ẹ̀yin èèyàn mi, mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, lónílé lálejò káàkiri orígun mẹ́rin àgbáyé. Tẹ́ ẹ bá ti máa gbọ́ ọ̀rọ̀ mi ti àsìkò yìí, mo tún fi àsìkò yìí kí gbogbo àwọn ládéládé, àwọn ọba wa, àwọn kábíyèsí, àwọn àgbààgbà, àwọn ọ̀tọ̀kùlú orílẹ̀-èdè Yorùbá. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Lẹ́ẹ̀kan sí, mo fẹ́ rọ gbogbo wa ká fi ara balẹ̀, ká lè fetí balẹ̀ láti gbọ́ ohun tí mo tún fẹ́ sọ ní wákàtí ti ọjọ́ òní. Nítorí pé tá a bá fara balẹ̀, tá a gbọ́, tá a dẹ̀ kíyèsára, á ṣe wá láǹfààní púpọ̀ nítorí ẹ̀yìn ọ̀la. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé, mo dúpẹ́. Lórúkọ bàbá Akíntóyè, bàbá gidi, ọ̀jọ̀gbọ́n Professor Banji Akíntóyè, bàbá tó ju bàbá lọ, bàbá tá a fi ń gbàdúrà fún bàbá. Mo kí yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò orígun mẹ́rin àgbáyé. Mo sì kí gbogbo wa ní orúkọ Jagmolu One of ilẹ̀ Yorùbá, ògbólógbòó irúnmọlẹ̀ tí ń dẹ́rù bá àwọn Fúlàní. Ọ̀gágun Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí gbogbo wa lórúkọ àwọn méjèèjì àti lórúkọ gbogbo àwọn olùdarí tó ń ran bàbá Akíntóyè lọ́wọ́ nínú YSDM. Mo kí wa, ẹ dẹ̀ kú farabalẹ̀, ẹ kú ìforítì bí Nàìjíríà ṣe rí. Lágbára Ọlọ́run ọba Olódùmarè, gbogbo ohun tá à ń wá yìí, tá à ń lé yìí, á bọ́ sí i. Ṣùgbọ́n ìgbà àti àkókò ni èmi ò mọ̀. Ṣùgbọ́n nǹkan kan tó dá mi lójú pé lẹ́yìn onísùúrù ni Elédùmarè wà. So ẹ máa bá mi ká lọ. Ìyá ara mi, ọ̀rọ̀ náà nẹ̀ tí gbọ́ ni o. Ìwọ ìmọ̀wá jẹ́ mi gbà ń lákòókò fáǹfààní yìí tètè subscribe sórí ètò. Subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. Ó ní kinní kan bí aago bẹ́ẹ̀ tán eléyìnbó pè ní notification bell. Ó wà lábẹ́ fọ́nrán mi wò. Ìmọ̀ tẹ kinní aago òun, ní bá ti mọ̀ tẹ á gbé ọ̀lù wá. Ìmọ̀ tẹ kinní ọ̀lù kí n lè àjàǹfààní bá tó ṣe mú fọ́nrán wá sórí ètò lóòrèkóòrè fún gbogbo èèyàn olólùfẹ́ wa. Iṣẹ́ fọ́nrán ǹjẹ́ kó kan ọmọdé, ǹjẹ́ kó kan àgbà, kí ǹjẹ́ kó kan ọkùnrin, kí ǹjẹ́ kó kan obìnrin. Níwó ètò wáyà gbọ́ bí fọ́nrán tó ṣe lọ síwájú sí ìmọ̀jẹ̀mẹ̀ gbà yín lákòókò. Ẹ rí i pé ní ìjànà ni ìjẹta kọ́ nìyẹn ọ̀sọ̀, mo ju voice recorder kan, voice note kan síta tí mo fi ṣàlàyé pé àwọn Fúlàní àti Ìgbò àti wọn ò bá wa mú ní kékeré rárá. Ṣé ẹ rí ní ọ̀sán yìí, n tó gbé mi jáde gangan tí mo fi ṣe voice note ni mo fẹ́ ṣàlàyé. Torí ọ̀pọ̀lọpọ̀ wa ni irú question tí onítìbí ìbéèrè lọ́wọ́ mi ó ń wà nínú ọ̀pọ̀lọpọ̀ wa tá a dẹ̀ rí ẹnikẹ́ni tó máa fún wa ní èsì tàbí answer. Mo ń bá arábìnrin kan sọ̀rọ̀ nípa ìjàǹgbara òmìnira ilẹ̀ Yorùbá. Ó wá ń sọ pé ẹ kóra yín sọ̀rọ̀ ń járe Yorùbá Nation, ẹjọ́ ọ̀la fẹ́ gbà kí ló ń ṣẹlẹ̀ gan-an àti ẹ̀gbọ́n kankan, ẹ wá fẹ́ gbà kẹgbà tẹ́ ẹ wá lẹ́rìí pé ẹ fẹ́ gbà ẹ kúrò ń bẹ̀. Mo wá wò sí mo ní nǹkan tí ò yé ẹ ó pọ̀ ju nǹkan tó yé ẹ lọ. So ọ̀pọ̀lọpọ̀ wa tí a bá wà nínú irú dilemma báyìí nílẹ̀ Yorùbá, tẹ̀lẹ̀ jọmọ Yorùbá, tẹ́ jí ojúlówó àti ògidì ọmọ Yorùbá, ẹ súnmọ́ bí ẹ wá gbọ́rọ̀ tí mo fẹ́ sọ. Ṣé rí ìjàǹgbara kì í ṣe nǹkan tí èèyàn lè lọ sí ọjà láti lọ rà, tàbí tí èèyàn lè lọ sí mall tàbí tó máa lọ sí supermarket pé mo fẹ́ ra ìjàǹgbara. Rárá o. Ìjàǹgbara ni pé a fẹ́ kúrò àwọn ẹ̀yà kan, àwọn orílẹ̀-èdè kan tá à ń pè ní ẹ̀yà Yorùbá for instance, a fẹ́ kúrò nínú Nàìjíríà. Ṣé ẹ rí i pé nǹkan tó máa ṣòro díẹ̀ ni? Ìbá má ṣòro tó bá yẹ pé àwọn ogun márùn-ún, àwọn ògbólógbòó ìtàkùn márùn-ún tó fẹ́ dárúkọ yìí, tí ó bá jẹ́ pé wọ́n fún wa ní àyè láti ṣe bó ṣe tó àti bó ṣe yẹ. Àwọn ogun márùn-ún tí ó ń kojú ìjàǹgbara yìí,
tí wọn ò fẹ́ ká lọ rárá. Kì í ṣe pé wọ́n fẹ́ràn wa tó bẹ́ẹ̀ o, ṣùgbọ́n fún ìjẹkújẹ àtàǹfààní tiwọn ni wọ́n ṣe ń dí wa lọ́wọ́. Àwọn márààrún màá dẹ̀ kà wọ́n, not in a particular order, but just bí wọ́n ṣe wá sí ọkàn mi. Ẹni kìíní ni orílẹ̀-èdè Britain tó kó wa lẹ́rú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ẹni kejì ni orílẹ̀-èdè France. Àwọn ẹ̀kẹta ni orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹni kẹrin ni àwọn Fúlàní lápapọ̀. Àwọn ẹni karùn-ún ni àwọn Ìgbò lápapọ̀. Majority wọn ni o. Tí mo bá sọ pé lápapọ̀, mò ń sọ nípa between 90 and 95% wọn. Ẹ̀yà Ìgbò ni o, ẹ̀yà Fúlàní ni o, wọn ò fẹ́ ká lọ. Kì í dẹ̀ pé wọn ò fẹ́ ká lọ, àwọn fẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́ ni. Ṣé wá rí pé ogun márùn-ún yìí, a ní láti fọgbọ́n ja ìjà yẹn ni. Kì í ṣe ìjà tá a lè bá wọn jà pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tàbí ìbọn. Because tẹ́ bá wo àwọn country mẹ́ta tí mo kọ́kọ́ dárúkọ yẹn, Nàìjíríà gan ò lè stand wọn tó bá di pé ká lo ìbọn tàbí weapon ohun ìjà ogun. Bóyá nǹkan ṣẹlẹ̀ láàrin Nàìjíríà àti Britain nísìn, ọwọ́ kan náà máa fi root wa dànù. Bóyá ìjà Nàìjíríà àti France tàbí Amẹ́ríkà ni. Ká má ti sọ pé àwa tó jẹ́ pé orílẹ̀-èdè lásán, orílẹ̀-èdè Yorùbá ló fẹ́ jáde, àwa fẹ́ kojú àwọn márùn-ún. Ẹ wá rò pé easy bẹ́ẹ̀. Ṣùgbọ́n kò sí ohun tí ò ṣeé ṣe tá a bá ti fi ọgbọ́n àti òye tá a fi ṣe bá ṣe ń lọ yìí. Ìdí tá a fi ń pè fún ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin lọ́balọ́ba, gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tó jẹ́ pé ọmọ Yorùbá, ẹ̀yin ìjòyè, ẹ̀yin olórí ìjọ, ẹ má fọwọ́ gbéra, ẹ má dúró lásán torí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ kẹ́ wá ba ọ̀la àwọn ọmọ yín jẹ́. Kò sí tá a máa jẹ tí kò ní tán àfi ọlá Ọlọ́run. Ọlá Ọlọ́run gan ń tán torí ìjọ tá a bá kú pẹ̀lú owó tó ní, pẹ̀lú ipò tó wà, pẹ̀lú ọlá tó ní, pẹ̀lú iyì àṣù gbogbo ẹ̀ bẹ́ẹ̀, ìjọ tó bá ti pajúdé tẹ̀mí ti lọ, ọlá tó ń jẹ yẹn ó tán nìyẹn. Buhari ti ṣe tiẹ̀ ń sìn, ó ti parí ẹ̀. So ọlá Ọlọ́run tó ń jẹ yẹn ó ti tán, bọ́dẹ̀ jẹ́ ọlá Allah ni, ó ti tán. Bílé ń jó, bọ́ńdọ̀ tó bí òjò ń rọ̀ nínú ilé ẹ̀ báyìí kò sí ìtó kan mọ́. Ṣùgbọ́n òun ti ṣe tiẹ̀. Rere ló ṣe o, búburú ló ṣe o, ó kó òun, ó kó Ọlọ́run, ó kó ẹlẹ́dàá. Ìdí tí mo fi wá lọ́sàn-án nìyẹn pé ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ Tea Party rárá. Ẹ wo bàbá Akíntóyè, age 90, tí ò bá nídìí, wọ́n lóbìnrin ò kì í jẹ́ kú mólú. Bàbá yẹn forí ṣe, ó ń fọrùn ṣe, ó rí nǹkan. Wọ́n tí èèyàn bá ní kó ń wo wọ́n yẹn tó bá rí oyin inú àpáta kò ní wẹnu àáké. Oyin tó wà ní orí ilẹ̀ Yorùbá yìí, òun ni bàbá Akíntóyè kò fẹ́ kó bọ́ sọ́wọ́ àwọn àjòjì. Ilẹ̀ Yorùbá ní ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin. Ìdí tẹ́ fi rí àwọn ògbólógbòó ìtàkùn márùn-ún tí mo dárúkọ yẹn tí wọ́n fi gbógun tì wá nìyẹn. Gbogbo wọn fẹ́ jogun ilẹ̀ yìí so that àwa tá a nílẹ̀ fúnra wa àwa di ẹrú. Àwọn dẹ̀ rẹ́dì láti ná gbogbo owó àti ohun ìní wọn láti fi bá wa jà wá, bá wọ́ wàhálà. So ọ̀rọ̀ dẹ̀ ti wá da ìtàkùn tó ní kéré mọ́ wọ́dù tó ń tẹ̀rí ló máa lọ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ṣùgbọ́n ó gba sùúrù, ó gba ọgbọ́n. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ ẹ gba ọgbọ́n. Làákàyè la máa fi jà á. Ṣó yé yín? Nǹkan tá à ń ṣe, àwọn mìíràn ti ṣe tán dẹ̀ ṣàṣeyọrí. Czechoslovakia ṣe, Yugoslavia ṣe, USSR nígbà ayé Gorbachev wọ́n ṣe tí wọ́n dẹ̀ pín sí 15 countries. Wọ́n dẹ̀ pín wọ̀ọ̀rọ̀wọ̀, ó ní bá ṣe ṣe. Wọn ò gbógun, kò sẹ́ni tó bá wọn jà, wọ́n dẹ̀ ra pín nǹkan wọn jẹ́jẹ́. Ọgbọ́n yìí náà sì wà. Ìyẹn náà ń pè ní diplomatic way of doing things. Gbogbo kìíní ló ní ìlànà àti ọ̀nà téèyàn ń tọ̀. Ìyẹn làwọn bàbá Akíntóyè ń ṣe. Ìyẹn lẹ rí tí Ìgbòho ń jáde lẹ́jọ́ mẹ́ta yìí tán create awareness, tó ń lọ káàkiri lárí àwọn ọba, àwọn kábíyèsí wa tán pé àkíyèsí pé
tẹ́ ẹ bá sùn ilẹ̀ yín á di ilẹ̀ Fúlàní, á di ogun láàrin Fúlàní àti Ìgbò. Ìtọ́wọ́ ẹ̀ bá tètè ká wa èkejì á gbógun tì í. Tó bá jẹ́ Ìgbò ló gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ tán gbalẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá, àwọn àti Fúlàní á kojú ìjà síra. Àwa ò ní nǹkan kan ṣe mọ́, wọ́n ti sọ wá dẹrú. Ẹni tó bá tó wá wìn láàrin Fúlàní àti Ìgbò, ìyẹn náà tún dẹrú. Tó bá jẹ́ Fúlàní ló overcome Ìgbò, Fúlàní á wá sọ àwọn ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Yorùbá àti gbogbo ẹ̀, wọ́n á sọ wọ́n di ilẹ̀ ẹrú. Ní tí wọ́n fẹ́ ṣe gan nìyẹn. Àwa la máa wá dìde tá a máa pe ọpọlọ wa, tá a máa bọ́ ọpọlọ wa sọ̀rọ̀ pé ó tó gẹ́ ọmọ Léfì. A gbọ́dọ̀ fọwọ́ gbéra ń sìn, àsìkò ò sí fún wa mọ́. Mo ń sọ mo ní tí bàbá Tinubu tó bá parí first term ẹ̀ láyọ̀ àtàlàáfíà tọ́lọ́run lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ ní 2027 tá a bá gbé àpótí, ọ̀nà méjì ni, is either win or lose. Bí gbogbo ẹ pẹ̀lú gbogbo ogun tó ń kojú ẹ̀ lọ́tùn lósì, tó bá lùsì tí Fúlàní bá gbabẹ̀, mo mọ̀ pé Ìgbò wọn ò tiẹ̀ lè fún Ìgbò láyè láti gbà náà. Òbí ò lè débẹ̀. Òbí bó ti wù kó ní agbára, kó ní ọgbọ́n, kó ní òye tó, nítorí pé orúkọ yẹn Ìgbò ó ti tánìṣì gbogbo nǹkan tí Òbí bá ní lápá láti wá ṣe. Ṣó yé yín? So most likely Fúlàní ló máa tún débẹ̀. Tó bá dẹ̀ débẹ̀, ṣé rí nǹkan tó ń ṣe ní Afghanistan àti Nàìjíríà tí ilẹ̀ Yorùbá ò ní tó àmì ìyá jù bẹ́ẹ̀ lọ. Mo ń ṣàlàyé fún arábìnrin yẹn pé kò yí ẹni lọ́gbà ẹ sáré gbàjáre ẹ bá rí gbà kẹ́ kúrò nílé. Kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. ń táwa rí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ rí. Tá a bá gba ilẹ̀ Yorùbá, kí la fẹ́ jẹ, kí la fẹ́ mọ̀, kí la fẹ́ máa ṣe. Ṣé láì tí ìgbàlẹ̀ Yorùbá, ṣé à jẹun, ṣá à mumi, ṣé bó ṣe yẹ ká jẹun la ṣe ń jẹun, ṣé bó ṣe yẹ ká rìn la ṣe ń rìn, ṣé bó ṣe yẹ ká lọ sóko la ṣe ń lọ sóko, bí ó ṣe tó yẹ ká travel la ń travel. Lọ́wọ́ ṣe bá ń travel, ṣé bá ṣe ń gbé èèyàn lọ́sùn lóṣì tán pa èèyàn tán gba lásán mọ́. Ṣé tá a bá gba ilẹ̀ Yorùbá, ṣé ìlú ẹ̀ á wáyé ṣá? Ṣé bá ṣe ń gba èèyàn tán lọ sóko tẹ́yà àlè iṣẹ́ àgbẹ̀ ò ṣeé ṣe mọ́, oúnjẹ wọn gógó. Àbẹ́ mọ̀ pé àìṣiṣẹ́ àgbẹ̀ tí àwọn bàbá wa àti ìyá wa ẹ̀rù bà wọ́n àti padà sóko, ọ̀pọ̀lọpọ̀ náà ti padà nù. Mọ̀ pé nǹkan tó fa ọ̀wọ́n gógó oúnjẹ nìyẹn ni. Kí pà lóúnjẹ nílẹ̀ Yorùbá, oúnjẹ tá à ń gbẹ̀ nílẹ̀ Yorùbá ó bẹ́tà ju oúnjẹ tó ń wá látòkè ọya láti ilẹ̀ àwọn Haúsá. Ó bẹ́tà by far. Láyé ìgbà tẹ́mi ṣì ń ṣiṣẹ́ tíṣà tí mo wà, tá ń pè mí tíṣà kékeré, tẹ́ bá wo iṣẹ́ oko tá à ń ṣe ní school, tẹ́ wá wo àwọn àgbàdo, àwọn organic iṣu tó máa gùn gbọ́rọ̀, tó máa tóbi, tó máa dùn, gbogbo ẹ̀ àyè yẹn ò sí mọ́. Àwọn èèyàn kàn ń jí iṣẹ́ oko ṣe é sí ni, tí wọ́n bá ń lọ oko gan pẹ̀lú ìbẹ̀rù bojo ni. Tá a bá gba Yorùbá nation, gbogbo nǹkan wọ̀nyí ló máa padà bọ̀ sípò. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà nílé ń sìn, ọmọ kéékèèké, àwọn ògo ọ̀la, àwọn ìmọ́lẹ̀ ọ̀la wa, àwọn ìrètí ọ̀la, wọn ò lè lọ sí school. Wọn ò lè lọ sí school. Ìdí ni pé bàbá ìyá ò sówó tá máa fi rán wọn. Ṣẹ́ni tí ò tí ì jẹun ẹ̀ẹ̀mejì lójúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ilé ló jẹ́ pé once a day or even once in 2 days ní tí wọ́n bá rí náà ń jẹ. Gbogbo nǹkan yẹn la máa yanjú tá a bá gba Yorùbá nation. Ìyẹn nìkan kọ́. Ilé ìwòsàn ọ̀fẹ́, ilé ìwé ọ̀fẹ́ láti kindergarten títí dé university level, gbogbo ẹ̀ ní iṣẹ́ ń lọ lórí ẹ̀. Ilé ìwòsàn tó jẹ́ pé a wà well equipped and well staffed, tó jẹ́ pé àwọn ògbóǹtarìgì tó mọṣẹ́, tó mọ oyún nínú ìkarahun ló máa wà níbi iṣẹ́. Wọ́n á dẹ̀ san owó tó dáa. Kò sẹ́ni tó máa ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá tó jẹ́ civil servant tàbí tó bá jẹ́ anybody tí wọ́n gbà síṣẹ́ tí owó rẹ̀ ò ní tó, tí ò ní ànító àti àníṣẹ́kù. Kò ní sí pé mò ń yáwó láti jẹun. Kò ní sí pé àwọn àgbààgbà wọ́n fẹ́ lọ sí hospital, wọn ò rówó tán máa fi ra àwọn oògùn tán bá recommend. Gbogbo nǹkan yẹn ni wọ́n máa yanjú nílẹ̀ Yorùbá. Kò ní sí pé ẹnìkan wá ń sọ pé àwọn làwọn ní ilé, wọ́n fẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́. Kò ní sí pé Ìgbò ń halẹ̀ mọ́ wa nílẹ̀ wa. Kò ní sí pé àwọn Fúlàní wọ́n ń halẹ̀. Gbogbo nǹkan wọ̀nyí ó gba ètò, ó gba ẹsẹẹsẹ. Kì í ṣe tá a lè ṣe gbà. Tó yẹ ń sìn, gbogbo nǹkan wọ̀nyí a ní láti fi ọgbọ́n àti ètò sí
so ìdí tí mo fi wá ṣàlàyé fún wa yẹn ká tún ṣe lálàyé àwọn ọmọ wa àwọn ògo wẹrẹ ọ̀la àwọn ni ó ká èmi lára nítorí mò ń wo àwọn ọmọ ọdún 2, 3, 4, 5, 6 tá à ń bí sìn ọmọ ọdún 10 tí wọn ò mọ nǹkan kan tí wọ́n kàn wá sáyé tí wọ́n believe pé bàbá àti ìyá wọn á lè provide fáwọn gbogbo nǹkan tó bá fẹ́ dáàdì ẹ bá mi ra bàtà bọ̀ ẹ bá mi ra gbá o àwọn ò mọ̀ bóyá ẹ lówó bóyá ẹ lówó bẹ́ẹ̀ bá ń jáde lọ mọ́mì ẹ bá mi ra sweet bọ̀ ẹ bá mi ra biscuit o ẹ bá mi ra ẹni ní tiwọn àwọn ò mọ̀ bóyá ṣe là ń yáwó ká tó jẹun bóyá ò yáwó tó yẹ yín sìn gbogbo nǹkan yẹn ni mo fẹ́ la fi ń ṣe àlàyé káwọn ọmọ wa má lọ di ẹrú lábẹ́ ìjọba àti àkóso àwọn Fúlàní ṣe rí British tánà fún wa ní òmìnira wọn ò fún wa lómìnira omi ìnira ni wọ́n fún wa ní 1960 okùn yẹn wọn ò fílẹ̀ lọ́rùn wa wọ́n wá gbé okùn yẹn wọ́n wá hand over lé àwọn Fúlàní lọ́wọ́ àwọn wá ra dúró sẹ́yìn àwọn ń control Fúlàní àwọn ló wà lẹ́yìn ẹ̀ gbogbo agbára tí àwọn Fúlàní lò lẹ̀ Yorùbá lè ní tàbí Nàìjíríà iṣẹ́ àwọn British nìyẹn wọ́n dẹ̀ rí support àwọn France àti America ìdí tẹ́fi tí bàbá Tinubu ò fi ní much power láti ṣe bó ti tó àti bó ṣe yẹ nìyẹn tó yẹ ìsìn bẹ́ẹ̀ ni so mo fẹ́ rọ ṣe rí ewu tó wà ń bẹ̀ tó dàbí pé mo ti sọ ni pé ká fọwọ́ lẹ́rán ká máa wòran pé báwo la ṣe fẹ́ confront àwọn ogun 5 tí mo dárúkọ ẹ̀ ń bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ ẹ má jẹ́ ká fọwọ́ lẹ́rán ẹ jẹ́ gbogbo ìgbìyànjú tá a bá lè gbà ẹ jẹ́ ká gbà á ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá Akíntóyè ní ẹni ọ̀nà tó bá kù tá a bá lè ṣe ẹ jẹ́ á sowọ́pọ̀ pẹ̀lú àwọn YSDM àti Ìgbòho ń ṣe tiẹ̀ ó ń ṣe tiẹ̀ ọmọ ọlọ́mọ ẹni ẹlẹ́ni bàbá ń bàbá ọkọ ọlọ́kọ ó ń ṣe tiẹ̀ lọ́sàn-án lóru láì jẹ́ láì wọ́n mú gbogbo àkáǹtì ẹ̀ wọ́n block ẹ̀ ọpẹ́lọpẹ́ àwọn onínúure kọ̀ọ̀kan ní diaspora àti Nàìjíríà àwọn ló ń sọ kí Ìgbòho òun ṣe olórí burúkú o kò ń ṣe tálíkà o ẹ lọ wọlé tó fàjọ síbàdàn ẹ lọ wo gbogbo ibi iṣẹ́ Ìgbòho 21 àkáǹtì Ìgbòho ní federal government gbẹ́sẹ̀ lé kì í ṣe àkáǹtì ẹyọ kan 21 tó jẹ́ pé owó tó wà ń bẹ̀ gbáǹkọ́gbìn ni Ìgbòho òun ṣe bí kì í ṣe billionaire stupendous rich man ní Ìgbòho kò jalè kò pààyàn kò bọmọṣẹ́ṣó iṣẹ́ ọwọ́ ẹ̀ ni Ìgbòho níbi iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ibi iṣẹ́ both in Nigeria and outside this country so ẹ má fojú ọmọdé ẹ má fojú tálíkà wo Ìgbòho kì í ṣe oúnjẹ tó fẹ́ jẹ ló ń wá kì í ṣe torí ti pé kán lè máa dáwó fún un ló ṣe ń jàjà fún òmìnira ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá rárá o nítorí tiyín nítorí tèmi nítorí àwọn ọmọ Ìgbòho ò sí Nàìjíríà ìyàwó Ìgbòho ò sí Nàìjíríà at the end of the day tó bá lòun ò ṣe mọ́ tó gbọ̀nà Germany lọ fine ó lè lọ naturalize síbẹ̀ kí ló fẹ́ na gbogbo dọ́kúmẹ́ǹtì Ìgbòho fi ń travel sí ṣèbí German government ló fún wọ́n dẹ̀ fún backing tí Nigeria government ò lè fún ọmọ tiwọn tó ṣòro fún olórí ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olórí Nàìjíríà tó jẹ́ ọmọ Yorùbá tí ò lè ṣe fún ọmọ tiẹ̀ àwọn German government ń ṣe àdúrà kan bẹ àtúwà ń fi àsìkò pàrọwà sí President Bola Ahmed Tinubu bàbá Tinubu fi Ìgbòho lọ́rùn sílẹ̀ release him let him enjoy his life let him move freely ọmọ ẹni ò lè burúburú ká fẹ́ kó pa jẹ meanwhile Ìgbòho ò burú o èèyàn gidi ni Ìgbòho aláàánú ni onírẹ̀lẹ̀ ni oníyẹn tó bẹ̀rù Ọlọ́run tó dẹ̀ bẹ̀rù èèyàn tó dẹ̀ respect àwọn àgbà ìyẹn nìkan kọ́ ẹ bá wa tú àkáǹtì Ìgbòho sílẹ̀ ẹ jẹ́ kó rówó ná òun ló ṣiṣẹ́ owó ẹ̀ he is not a politician bó tiẹ̀ jẹ́ politician ní tẹ́lẹ̀ ìjàngbara ilẹ̀ Yorùbá ló kọjú sí nísìn ẹ fún ní ààyè ó nílò owó ẹ̀ then number 3 gbogbo àkáǹtì owó tán ní kẹ́ ẹ san fún tí kóòtù ní kẹ́ ẹ san fún Ìgbòho ẹ jọ̀ọ́ ẹ bá wa sáré ẹ bá wa nǹkan ṣe sí 20 billion yẹn ó yẹ kó ti yí interest látijọ́ tá ti ní kẹ́ so àti 20 billion àti interest ẹ bá wa wá ọ̀nà láti san owó yìí bàbá Tinubu àsìkò yín rèé ẹ jẹ́ ká jọlá yín nílẹ̀ Yorùbá don't be ashamed to be seen as Yorùbá èmi ń sọ fún yín tẹ́lẹ̀ bàbá mo ní ẹ̀ kì í ṣe Yorùbá ṣùgbọ́n mo tún gbé yẹ̀ wò ẹ jẹ́ Yorùbá o ẹ ṣe ilẹ̀ Yorùbá lẹ dàgbà sí ilẹ̀ Yorùbá lẹ ti bímọ
ilẹ̀ Yorùbá lẹ ti ṣe gọ́ọ̀nà, ilẹ̀ Yorùbá lẹ ti ṣe sẹ́nẹ́tọ̀, kì í ṣe ilẹ̀ Haúsá, kì í ṣe ilẹ̀ Ìgbò, ilẹ̀ Yorùbá náà láti dìbò fún yín tẹ́ tún di president. So kí wá ní pé ẹ ní lè ṣe àǹfààní kan gbòógì fọmọ Yorùbá kẹ́ tó kúrò ńbẹ̀, bẹ́ẹ̀ lọ́dún 4 o, bẹ́ẹ̀ lọ́dún 8 o, dandan láì fi bẹ̀ sílẹ̀. Kí lẹ fẹ́ wí bàbá Tinubu tẹ́ bá kúrò ńbẹ̀ lọ́la tàbí kúrò ńbẹ̀ lọ́tùnla tẹ́ kúrò ńbẹ̀ ìjọ tó yẹ lọ́ba ní bóyá, kí lẹ fẹ́ sọ? Ẹ̀yin náà yà máa sọ̀rọ̀ ẹ̀ máa jáde bí president Bọ́lá Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì ìgbà tó ń wà ńbẹ̀ kí ló ṣe fọ́mọ Yorùbá? Kò sí nǹkan ẹyọ kan pàtó tá a lè náwó sí. Ọbásanjọ́ lọ ọdún 8 ti democracy, ó tún lọ ọdún 3 ti military, ó jẹ́ 11 for 11 years. Kò sẹ́ni tó sọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ ní rere nílẹ̀ Yorùbá mi fi pamọ́ sọ àárín nǹkan tó ṣe. Òun gan ibi tẹ́mi ti ṣiṣẹ́ òun ló lọ liquidate bẹ̀ without any reason, Savannah Bank, nítorí pé òun àti kí ló ti ń pè máà ní Ìgbò yìí owó òbòdò wọ́n ní gbólò aṣọ torí owó òbòdò ló ra Savannah Bank nígbà yẹn òun àtàwọn ìbò kan ó wá ní ká lọ Central Bank liquidate wọ́n ti da gbogbo asíta ni dèní ààrí pension gbà ààrí gratuity gbà èmi mo dẹ̀ tún bá yín sọ̀rọ̀ mi ìríran àtijẹ́ àti mú di wàhálà. So bàbá Tinubu àbẹ́ kí ìtàn ti yín kó dàbí ti president Olúṣẹ́gun Ọbásanjọ́. Ẹ ṣe do the right thing now, do the right thing, this is the time to do the right thing. Bàbá àwọn kò tí ì tán síbẹ̀ o. Number 4, àwọn tí wọ́n kó lọ sí DSS center l'Àbújá láì gbé láìsọ láì ṣe nǹkan kan wọn ò jẹ́ nítorí pé wọ́n ní àwọn ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Buhari ó rán àwọn sójà kan lọ kó wọn, gbogbo ẹ̀ lẹ mọ̀, gbogbo ẹ̀ lẹ gbọ́. Àwọn ọmọ yẹn about 4 months ni wọ́n lò ń bẹ̀ ọmọ. Ẹ jọ̀ọ́ ẹ bá compensate wọn bó tiẹ̀ ṣe 2 billion lẹ máa fẹ́ nìkọ̀ọ̀kan. You can do it bàbá Tinubu, you can, you are in a position. Ṣe bẹ́ẹ̀ lẹ tú bóde wá àbí bóde jọ leader Miyetti Allah tó wà lọ́gbà ẹ̀wọ̀n, ṣe bẹ́ẹ̀ lẹni kan release ẹ̀yin náà lẹni kan release máà ní ọlọ́pàá yẹn kí náà ń pè orúkọ ẹ̀ Abba Kyari àbí kíní kan whatever it is. Ẹ̀yin náà lẹni Fúlàní gbogbo àwọn eléyìí. Ó ṣe wá ṣòro fún yín láti ní pé Ìgbòho kó máa rìn láyọ̀ àtàlàfíà ọmọ Yorùbá sí Yorùbá. So ìyẹn bẹ́ẹ̀ ẹ̀karùn-ún tẹ́ tó máa bá a ṣe bàbá ó ní àwọn òkú Àdògán àti Àfà ibikíbi tó bá wù kí DSS gbé wọn sí ẹ jẹ́ kán release òkú wọn yìí kán lọ fún wọn ní befitting burial. Kò bójú mu bàbá Tinubu, you are the president, what are you afraid of? Why are you so scared? Bẹ́ẹ̀ èèyàn ń bẹ̀rù òkùnkùn kó tú sílẹ̀ náà bàbá Tinubu. Abẹ̀rù jọ̀kan àfilẹ̀ ayé sílẹ̀. Why don't you do what is right now? Do your best and leave the rest. Somebody else will still come over. Bẹ́ẹ̀ ṣe ẹlòmíì àgbà ìjọba àjọ tó bá yá, bẹ́ẹ̀ dẹ̀ ṣe ẹlòmíì àgbà. Ẹ ṣe tí ká lè wí nípa tí pé ẹ ṣe wọ́n tẹ́ ẹ lè ṣe fún ilẹ̀ Yorùbá. Mú bẹ̀ yín ni ẹ jẹ́ kán rìlíìsì òkú Àdògán àti Àfà kẹ́ẹ̀dẹ̀ wo fámìlì wọn ẹni ẹlẹ́ni wọn ò jà wọn ò fàjọgbọ̀n wọn ò cause riot wọn ò ń ṣe bandit wọn ò dẹ̀ kí ń ṣe àwọn Boko Haram wọn ò ń ṣe jẹ́jẹ́ náà sùn sílé níbi wọn ní Àfà ń kírun jọ tán dé ni náà fìbọn fọ́ orí ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Àgbógun lọ bá àwọn Fúlàní nílùú wọn mú tẹ̀ ń wá sílẹ̀ wa wọ́n ń ṣe bó ṣe wù wọ́n ẹ̀dẹ̀ ń wò wá ràn bàbá ta la fẹ́ ké pè lẹ́yìn Ọlọ́run ọba Olódùmarè ẹ̀yin ló kàn. Ẹ jọ̀ọ́ ẹ wo ogun tó ń dà wá. Àwọn British wọn ò fẹ́ ká lọ, àwọn French ò fẹ́ ká lọ, America ò fẹ́ ká lọ, Fúlàní kò fẹ́ ká lọ, Igbo ò fẹ́ ká lọ. Ẹ̀yin gan fúnra yín tẹ̀ ẹ gbèjà wa ẹ dúró tì wá. Kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá. So family àwọn méjèèjì yẹn ẹ bá wọn kẹ́ fún àwọn náà bó ṣe ẹ compensate wọn bó tiẹ̀ ṣe bó ṣe 2 billion náà kó pọ̀ gbogbo nǹkan tí mo kà á lẹ̀ kò tí ì pé owó ìdákọ̀mu kò tí ì pé owó private jet kan kò tí ì pé owó tí àwọn National Assembly fi ń jẹ ayé tá fi mu tí ní weekend kò tí ì pé owó táwọn minister of federal capital territory tó fún girlfriend tá fi ń kọ́lé fún àwọn judges. Ẹ ṣe ti yín bàbá, ẹ ṣe ti yín. President Bola Ahmed Tinubu mò ń ké pè yín lẹ́yìn Ọlọ́run as at today
lẹ́yìn Olódùmarè ní Nàìjíríà yìí o. Ẹ gbàgbé bàbá tó jókòó sí Sókótó tó lòun Sultan of Sokoto. It's just a leader of some group of people ní Sókótó. Leadership ẹ̀ kò kọjá Sókótó lọ, territory ẹ̀ nìyẹn. Ẹ̀yin àwọn èèyàn náà kan kanlé, territory ẹ̀ ò dé ìlú tèmi, kò dé ìlú tèmi, ká má ti sọ pé orílẹ̀-èdè ìpínlẹ̀ Ondo. Bàbá ẹ jọ̀ọ́, ẹ jẹ́wọ́ ọmọ ọkọ, ẹ má jẹ́ káwọn èèyàn má fojú ọmọ àlè wò yín. Ẹ jẹ́wọ́ ọmọ ọkọ, kẹ́ ẹ dìde fún Yorùbá nation. A gbọ́dọ̀ gbà kí, because tẹ́ ẹ bá lọ bàbá, ìyà jẹ́ o, wọ́n á fojú wa rí, ẹ sì wà ń bẹ̀ sí wọ́n ṣe gàràgàrà. Tẹ́ bá kúrò mẹ́ta ló fẹ́ gbè wá níjà. Àti Yorùbá bá ti parí eléyìí, ẹ gbàgbé ẹ̀, wọn ò ní jẹ́ kí Yorùbá débẹ̀ mọ́ láéláé. Gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan, Ìgbò ò lè débẹ̀ torí wọn ò ní gbà. So bàbá, mo rọ̀ yín ni. Bàbá, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin kábíyèsí, mo tún kọ́ képe yín, ṣẹ́ẹ̀rí ẹ ju ẹ̀mí ju ẹ̀mí òjò ẹ jù dànù. Ọmọ Yorùbá ni yín. Ẹ má mà jẹ́ kí nǹkan bàjẹ́ kẹ́ kójú tó la. Mo fọlọ́run bẹ̀ yín o, mo fi Olódùmarè bẹ̀ yín, mo forí bí àwọn abiyamọ òde ọ̀run mo fi bẹ̀ yín, àwọn abiyamọ ayé mo fi bẹ̀ yín. Ẹ jẹ́ ká sowọ́pọ̀. Ẹ̀yin ọba Ondo state, ẹ ṣèpàdé. Ẹ̀yin ọba Ọ̀yọ́ state, Ogun state, Lagos state, Ekiti state, Ọ̀ṣun state, ẹ dìde, ẹ jẹ́ àsowọ́pọ̀ ká lè gba Yorùbá sílẹ̀. Ibi tá a wà yìí ó léwu, àkókò tá a wà yìí ó léwu. Mò ń bẹ̀ yín ni. Ìjẹta mo sì sọ̀rọ̀, ó ká mi lára, mo tún ṣe wá bí mẹ́sẹ̀jì yẹn bá ṣe ń wá sí mi lọ́kàn ni mo ṣe ń ṣe. Ẹ jọ̀ọ́, mo fẹ́ bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ máa gba voice note, ẹ bá mi jẹ́ kí kinní dé ọ̀dọ̀ President Bola Ahmed Tinubu. Ẹ make sure kó débẹ̀ gangan. Ẹ jọ̀ọ́, tẹ́ bá mọ email address, personal official email address President Bola Ahmed Tinubu tàbí WhatsApp ẹ jù sí mi. Mi mind, ẹ jọ̀ọ́. Ọ̀rọ̀ yìí tó wáyé pa lè lọ bá wọn ni, kí gbogbo wa migrate lọ sí Àbújá ká lọ dún sẹ́nu ọ̀nà wọn. Ìbádá. Ṣùgbọ́n sí tí ò ṣeé ṣe, ẹ̀yin ọba wa, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ẹ̀sìn, Papa Adébóyè, Oyèdépò, Kúmúyì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À ń rọ̀ yín, à ń bẹ̀ yín. Nígbà tọ́rọ̀ ẹ má mà jẹ́ kó di nǹkan tèmi ń wò lọ́ọ̀kan yìí. Lébi pé ṣọ́ọ̀ṣì yín, gbogbo káàpù yẹn á di Fúlàní cattle settlement. Gbogbo wọ ní Covenant University, Hallmark University, Landmark, gbogbo ẹ̀ àwọn Fúlàní. Ẹ lọ bèrè tó ṣẹlẹ̀ ní Turkey. Ẹ lọ bèrè nǹkan tó ṣẹlẹ̀ ní Afghanistan. Nígbà tó bá di pé àwọn ọmọbìnrin ò ní lè lọ sí school, òfin wọn nìyẹn o. Àwọn obìnrin fúnra rẹ̀, wọn ò lè ṣiṣẹ́ ìjọba. Ẹ lè ṣírí sílẹ̀, ẹ gbọ́dọ̀ ṣe. Gbogbo wa wá di ẹlẹ́hàá sínú ilé. Bọ́mọ jalè, bó jẹ́ bread, wọ́n á gé lọ́wọ́. Bó o bá ṣe bó ṣe yẹ kó o ṣe, wọ́n á bẹ lórí. Ṣé yẹn la fẹ́ dúró dè? Ẹ̀yin kan dẹ̀ ń jà, ẹ̀ ń bú àwọn ọba. Ẹ̀rọ ọkàn. Ẹ̀yin náà pẹ̀lú ogun tó ń bá ilẹ̀ Yorùbá jà, ó jẹ́ 6. Àwọn ogunlé, wọ́n ní bí ikú ilé ò bá pa ni, tòde ò lè pa ni. Ẹ̀yin tẹ́ tún jọ́ ọmọ Yorùbá, though most of you ọmọ àlè Yorùbá ni yín, ẹ kì í ṣe ọmọ ọkọ, ẹ kàn ń sọ Yorùbá ni. Ẹ̀yin ni ikú ilé tó tún fẹ́ pa wá. Bẹ́ẹ̀ bá pa wá, tí Fúlàní bá gbé tó bá wọlé tán, wọ́n á wá mú ẹ̀yin náà, wọ́n á pa ẹ̀yin. So bó lè fẹ́ sá sí? Ẹ má jẹ́ kọ́rọ̀ wá dàbí ọ̀rọ̀ ilẹ̀ Haúsá o. Ẹ jọ̀ọ́, mo tún rọ̀ wá léni ni. Ẹ má jẹ́ kọ́rọ̀ kó dàbí ọ̀rọ̀ ilẹ̀ Haúsá. The last ọba tó ń gbẹ́nu tó ń ṣe gbúrúgbúrú tó ń gbọ́ àwọn Fúlàní lẹ́nu tó wọ́n ń ṣọ́ wọ́n ń wò. Ọjọ́ kan ni Sultan ránṣẹ́ pé òun náà dẹ̀ lọ rí Sultan. Bó ṣe kúrò ńbẹ̀, wọ́n ti plan fún bá ṣe gbé nìyẹn. Àwọn Fúlàní wọ́n wọlé ẹ̀, wọ́n gbowó ransom lọ́wọ́ àwọn òbí ẹ̀, wọ́n gbà tán wọ́n tún pa á. Wọ́n pa á ní ìpa ìyà, wọ́n á lọ gbé jù sórí tàbí tán ti máa rókò ẹ̀. Mo fẹ́ pàrọwà sí gbogbo ẹ̀yin kábíyèsí, especially ọba Aláàfin Ọ̀wọ́adé. Wọ́n ti pe Abímbọ́lá lórúkọ ẹ̀ o. Má jẹ́ káwọn èèyàn tiẹ̀ pọ̀npọ̀n. Kì í ṣe ìwọ ló yàn, kì í ṣàwọn èèyàn ló yàn sórí ìpìlẹ̀ yẹn o. Ifá tí kì í purọ́, Ifá ló yàn ẹ́, orí ẹ ní gbogbo láàrin ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tẹ́jọ́ ń dù. Wọ́n rí pé ìwọ ló tó bẹ́ẹ̀ láti ṣe. Má jẹ́ káwọn èèyàn ṣì ẹ́ lọ́nà. Àwọn ọ̀tá pọ̀ lẹ́yìn ẹ o, tí wọ́n fẹ́ ba tiẹ̀, tí wọ́n fẹ́ rí ẹ lẹ́pa, tí wọ́n á fẹ́ ṣe yẹ̀yẹ́. Fọlọ́run bẹ́ẹ̀. Sowọ́pọ̀ pẹ̀lú àwọn Ọ̀ọ̀ni. Sowọ́pọ̀, má gbéraga. You are a young king. You are still young. You need to learn so many things lọ́dọ̀ àwọn aṣáájú.
lóòótọ́ ọba ló jẹ́ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ọ̀dọ́ ni ẹ́. Sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba Èkìtì, sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba Ọ̀ṣun, sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba Ọ̀yọ́, sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba Oǹdó, sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba Ògùn State. Ẹ jọ ṣe kinní yìí, ẹ gbárùkù tira yín, ẹ jọ̀ọ́, mo fi ìyọ́nú Ọlọ́run ọba Olódùmarè bẹ̀ yín. Ẹ má ìjà àsìkò yìí kì í ṣe àsìkò ìjà, àsìkò èmi mo jù ẹ wọ ojú mi òun kì í ṣe yìí, àsìkò ìgbéraga kọ́ la wà yìí. Ìrẹ̀ra sílẹ̀ ni we need to humble ourselves. Wọ́n ní ẹni tó bá rẹra ẹ̀ sílẹ̀ Ọlọ́run á gbé ga. Let's be humble kọ́lọ́run lè gbé wa ga. Ẹ jọ̀ọ́ mo tó bẹ̀ yín ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó gba sùúrù, ó dẹ̀ gba ìfọwọ́sowọ́pọ̀, ó dẹ̀ gba pé ká tètè jára mọ́. Owó nǹkan kan tá a ní láti fi ṣiṣẹ́ yìí ó wà lọ́pọ̀. Àwọn ọmọ Yorùbá ní yanturu, ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ Yorùbá tó wà ní diaspora, àìmọye billionaire in dollars. Ẹ fowó ìran àwọn bàbá Akíntóyè lọ́wọ́, ẹ fowó sínú YSDM. Ẹ jẹ́ ká lè fi ṣe gbogbo diplomatic manoeuvre tá a fẹ́ ṣe, gbogbo security kìíní kan, ìwọ ni gbogbo nǹkan tí wọ́n ń ṣe, owó náà máa fi ṣe. Mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́, ẹ má sọ pé ọ̀rọ̀ mi tún pọ̀ lọ́sàn-án. Ó ṣe ká mi lára ni, mi ì lè ṣe kí n má sọ̀rọ̀ nítorí pé ọjọ́ ayé tèmi ń lọ sópin o. I am 73 years old and I'm a blind man. Mi ì fẹ́ kí n tó ṣẹlẹ̀ sí mi kó ṣẹlẹ̀ sí àwọn ìran wa tó ń bọ̀. Tó bá yẹ pé mo rí ìrànlọ́wọ́, ìtọ́jú dáadáa, tí mo rí hospital tí mo ṣe, bóyá ojú mi ìbá má ti fọ́ lénìí. Ọdún 14 tí mo ti wà nínú ìfọ́jú ire o. Ẹ má jẹ́ kí tàwọn ọmọ tó ń bọ̀ kó rí bẹ́ẹ̀ kó wọ́ọ̀sì ju tèmi lọ. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín ni o. Ẹ ṣeun. Ẹ má gbàgbé, ẹ bá mi pín kinní dọ́dọ̀ gbogbo àwọn GO wa. Ẹ jẹ́ kó dọ́dọ̀ President Bola Ahmed Tinubu. Gbogbo àwọn kábíyèsí ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn. Ẹ jọ̀ọ́, ẹ bá mi fi ṣiṣẹ́ ṣe. Bẹ́ẹ̀ bá tiẹ̀ lè dáwó, ẹ bá mi fi ṣiṣẹ́ ṣe. Káwọn náà mọ ipò tá a wà. Ogun 5 tó ń jà wáyé, a lè borí wọn o. Just like David bó ṣe borí Goliath. Kò sẹ́ni tó bìlí pé David ọmọ kékeré ọmọ 14 years ó lè ṣẹ́gun Goliath. Gbogbo àwọn ogun 5 yìí Goliath ni wọ́n fún wa o. Àwọn ọmọ Yorùbá àwa ni David o. Ṣùgbọ́n tá a bá gbéra sọ, tá a ṣọkàn gírí, tá a ń bẹ̀rù, tá a lójo, inú ojo yẹn náà máa capture wá sí o. Èmi sọ tèmi ní àsìkò yìí, mo dẹnu dúró. Ẹ ṣé, yóò dáa fún yín o, yóò dáa fún gbogbo wa o. Ní dẹrú nílẹ̀ wa o. Ẹ ṣé, mo dúpẹ́ o. Gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbikíbi tẹ́ ti láǹfààní tí n ti ń gbọ́ wá tí n ti wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tí n fi ń wò wá o ojú náà mi àfọ́ etí tí n fi ń gbọ́ wá etí náà mi àdì òrèrè létí gbogbo wa mi àgbọ́ o níta tó ń yíká tó mú wá sí etí gbọ́ yín náà rè ni bí bá tó ṣe lọ àtọ̀jẹ́ ká yà á gbọ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation náà ni ń wò àdúrà mi sí gbogbo èèyàn olólùfẹ́ rẹ̀ ni pé ire lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ire o ó dìgbà. Ẹ má gbàgbé kí n bá a sí ẹ̀ fọ́nrán kó kan ọmọdé kó kan àgbà kó kan ọkùnrin kó kan obìnrin kó kan nílé kó kan àlejò fáǹfààní yẹn tètè subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ní subscribe sórí ètò wa kéèyàn náà kí n lè àjàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán iléyìnbó pè ní notification bell ìmọ̀ tẹ kíní aago ọ̀hún kéèyàn náà kí n lè àjàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá sórí ètò ìwọ ọ̀rọ̀ ju bí yéé lọ bí bá tó ṣe lọ lórí ọ̀rọ̀ gbogbo ẹ̀ náà la mú wá sí ti gbọ́ gbogbo èèyàn olólùfẹ́ rẹ̀.